àwọn olùgbé Suru Lere rọ ìjọba láti lọ palẹ̀mọ́ òkú oníbàárà tó wà lẹ́gbẹ̀ẹ́ títì. Yorùbá ní ohun tá a bá fẹ́ kó bàjẹ́ ojú là á mú tó. Láti dènà àrùn àti àjàkálẹ̀ àrùn, àwọn olùgbé Suru Lere nílùú Ìlọrin, ìpínlẹ̀ Kwara ti ké gbàjarè síjọba láti wá palẹ̀mọ́ òkú oníbàárà kan tó wà lágbègbè náà. Aláròyé gbọ́ pé láti ọjọ́ àìkú Sunday ọjọ́ 17 oṣù keje yìí ni òkú náà ti wà lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n sì ní gbogbo ìgbìyànjú àwọn ará àdúgbò láti rí i dájú pé àwọn palẹ̀ mọ́ òkú ọ̀hún ló ń já sí pàbó. Ṣe ni wọ́n tẹ́ òkú náà kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ títì lẹ́gbẹ̀ẹ́ Suru Lere Medical Center ní Suru Lere nílùú Ìlọrin táwọn èèyàn sì ń pẹ́ kọjá. Láàárọ̀ kùtù ọjọ́ ajé Monday ọjọ́ 24 oṣù keje yìí làwọn olùgbé àdúgbò Suru Lere níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ìlọrin West pẹ̀lú àwọn èèyàn tó ń gba agbègbè náà kọjá sì ń rí òkú oníbàárà ọ̀hún tó ti kú látọjọ́ àìkú Sunday nílẹ̀ẹ́lẹ̀ níbẹ̀, bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọrú ikú tó pa á, kò sì tí ì sẹ́ni tó dá òkú ọ̀hún mọ̀, bẹ́ẹ̀ lẹ́nikẹ́ni kò tí ì mẹ́ni tó pa á títí tá a fi parí àkójọ ọ̀rọ̀ yìí. Àwọn agbófinró ní àwọn yóò palẹ̀ òkú náà mọ́ kúrò níbẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Ọ̀kásánmí Àjàyí sọ pé gbogbo ìgbìyànjú wa láti palẹ̀mọ́ òkú náà kúrò níbẹ̀ lọ́jọ́ ajé ni kò ní àṣeyọrí nítorí pé àwọn ìgbìmọ̀ alámòjútó rẹ̀ ti ṣíwọ́ iṣẹ́ tòní. Ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ a máa lọ gbé e, ṣùgbọ́n DPO tó wà lágbègbè náà ti lọ síbẹ̀ láti lọ da nǹkan bo òkú ọ̀hún lálẹ́ ọjọ́ ajé yìí gẹ́gẹ́ bó ṣe wí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.